Ẹ káalẹ́ gbogbo lé o season wà lókè látọrí Oduduwa TV radio. Ẹ jọ̀ọ́ bẹ́ bá ṣe ń rí ètò ìbá máa pín. Mo fẹ́ fi kíní kankan hàn yín ní kékeré ní fẹ́rẹ́fẹ́ ká kàn fi mọ̀ tó ń lọ ni. Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéwùsì òun náà àbẹ̀yẹn o. Wọ́n láti gbéra kúrò nílẹ̀ Yorùbá lọ sí òkè òkun ní ilẹ̀ Gẹ̀ẹ́sì láti lọ lè fojú ara wọn rí orí olókun tí wọ́n fi sí ẹ̀yìn jígí ẹ̀yìn glass ńlá tí a lè fọwọ́ kàn. Ọba wa ò lè fọwọ́ kàn nílẹ̀ wọn lọ́hùn. Ntọ́ gbé lọ́dọ̀ wa. Ẹ jọ̀ọ́ mo wá ń béèrè nǹkan kan lọ́wọ́ wa. Kí ni ó fà á tí àwa ṣe wá ń gbé ẹ̀sìn àwọn tí wọ́n ṣe báyìí sí wa? Kí ló fà á tá ṣe ń gbé ẹ̀sìn wọn ga? Mo kàn béèrè ni o. Nǹkan tiwa tó jẹ́ orí olókun apá kan ẹ̀ ó wà ní